أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم تم نورك فهديت فلك الحمد عظم حلمك فأفوت فلك الحمد بسطت يدك فأعطيت فلك الحمد ربنا وجهك أكرم الوجوه وجاهك أعظم الجاه وعطيتك أفضل العطايا وأهناها تطاع ربنا فتشكر وتعصى ربنا فتغفر وتجيب المضطر وتكشف الضر وتشفي السقم وتغفر الذنب وتقبل التوبة ولا يجزي بآلائك أحد ولا يبلغ مدحتك قول قائل اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق ومحمد حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله akíkí Ọlọ́run àlèkí Ọlọ́run ọba tán àti dúpẹ́ fún a lè dúpẹ́ fún tán àti yìn lógo nígbà tá a lè yìn tán Ọlọ́run á fi gbogbo ẹ̀yìn tó dáa jùlọ nínú ẹ̀yìn kíwọ Ọlọ́run á fi gbogbo èdè tó dùn jùlọ nínú gbogbo èdè kíwọ Ọlọ́run á fi dúpẹ́ oore Ọlọ́run lórí wa àwa àtọrọ kí Ọlọ́run àti gí Ọlọ́run fọlọ́lùfẹ́ Ọlọ́run anabi Muhammadu àti gbogbo àwọn anabi Ọlọ́run àti gbogbo àwọn ẹni rere àwọn àfáà wa àwọn òbí wa àti gbogbo olólùfẹ́ wa gbogbo ẹni tí ó ti jíṣẹ́ Ọlọ́run kọjá gbogbo wọn la tọrọ fún nínú kí àtìgẹ́ta tọrọ fáwọn anabi Ọlọ́run kó kárí gbogbo wọn kó wá dórí gbogbo àwa tí à ń wọra wa tá ń gbọ́ra wa ní dédé àkókò yìí náà akíra wa ní kíkí Islam akíra wa ní kíkí gbogbo mùmíní akíra wa ní kíkí tó dáa jùlọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. kéwú tí à ń tọ̀ nínú Surat Hud ibi tí a tọ́ dé ọ̀n níbi tọ́lọ́run ti ń sọ pé am yaquluna iftarahu qul in iftaraytuhu fa'alayya ijrami wa ana bari'un mimma tujrimun وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. lẹ́yìn tí anabi Nuhu alayhi salatu wa salamu tí ó bá àwọn èèyàn rẹ̀ ṣe ìfọpọlọwé ọpọlọ ìfèsì ọ̀rọ̀ lọ́nà tó dáa
tó jà wọ́n níyàn lérí gbogbo ìrújú àtàwọn atótónú ẹ̀sìn tí wọ́n mú wá. Ìgbà tó fọ̀ wọ́n lésì tán ni wọ́n sọ fún wípé Nuhu qad jadaltana fa aktharta jidalana. Nuhu ó ti jà wá yàn jù, kò sí ń ta wí tó lésì ẹ̀ lọ́dọ̀. Èyí náà ti tó, fatina bima ta'iduna in kunta mina sadikina. Èyí tó kù ní pé ìlérí Olúwa tó ṣe fún wa ń pé tá a bá ti gbà ìyọ́ jẹ wá, ìyá ni ní ojú jẹ wá báyìí. Gbogbo àwíjàre yìí náà tó jàre, àráyé ẹjọ́ mọ́, àráyé gbogbo atótónu mọ́, ìyá ni kó mú wá fún wa. Wọ́n ń béèrè ìyà lọ́dọ̀ Ọlọ́run látara ìláyà kókó nàkí, látara ìbẹ̀rù Ọlọ́run, látara ìgbẹ́ Ọlọ́run lódodo. Kíyàn láyà máa béèrè ìyà, kíyàn láyà máa béèrè àti bọ́lọ́run jagun. Ànábì Nuhu, Ọlọ́run ní am yaquluna iftarahu qul in iftaraytuhu fa'alayya ijrami wa ana bari'un mimma tujrimun. Am yaquluna iftarahu, ṣé ń tẹ́ ń sọ ni wípé Nuhu lọ ṣàgbélẹ̀rọ tírà yìí, ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ fún yìí, ṣé ó lọ gbélẹ̀rọ nbìkan ń tẹ́ ń wí nìyẹn àbí? Qul in iftaraytuhu, Nuhu fèsì fún wọn wípé in iftaraytuhu, tó bá jẹ́ sí pé tòótọ́ ni Ọlọ́run ò fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi, mo purọ́ mọ́ Ọlọ́run ni. Ẹni tá a pè tí ń jíṣẹ́ Olúwa, ẹni tọ́lọ́run ránṣẹ́ tí ń jíṣẹ́. In iftaraytuhu, tó bá jẹ́ sí pé mo kàn jókòó nítorí kí n lè gbajúmọ̀, nítorí kí n lè lérò lẹ́yìn, nítorí kí n lè rówó kó jọ ni mo fi sọ́ra mi di òjíṣẹ́ Olúwa lógìgì. Fa'alayya ijrami, èmi mo lẹ́ṣẹ̀ bẹ́. Ìyẹn ṣe jẹ́ pírọ́blẹ̀mù tí èmi mo lẹ́ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ mi lọ́lọ́run ó bì. Wa ana bari'un mimma tujrimun. Àmọ́ tó bá yẹ sí pé tòótọ́ lọ́lọ́run rán mi ń ṣẹ́ tẹ́ wá pè mí lópùrọ́. Wa ana bari'un mimma tujrimun. Ó yẹ kí ẹ lọ mọ̀ pé tí àti yín náà bá dé, èmi náà ò ní bá yín pín bẹ́ẹ̀. Tó yẹ sí pé mi mo purọ́ mọ́ Ọlọ́run, tí àtèmi bá dé, ẹ ní bá mi pín bẹ́ẹ̀. Tó bá sì wá àjẹ́yìn ni Ọlọ́run rán mi sí tòótọ́ tẹ́ wá pè mí lópùrọ́, tí àti yín náà bá dé, èmi náà ò ní bá yín pín bẹ́ẹ̀. Níbẹ̀ láti mọ̀ wípé ẹnìkan kì í bá yàn pín nínú ìyà. Ẹni bá ṣẹ̀ náà ni ó jìyà. Ọlọ́run ò ní fi ẹ̀ṣẹ̀ bàbá béèrè lọ́wọ́ ọmọ, kò ní fẹ̀ṣẹ̀ ọmọ béèrè lọ́wọ́ bàbá. Wala taziru waziratun wizra ukhra. Ẹnìkan kò ní ru ẹ̀ṣẹ̀ lòmíì. Ẹnìkan ò gbọ́dọ̀ fi ọlọ́kàn balẹ̀ wípé ittabi'u sabilana walnahmil khatayakum wa ma hum bihamilina min khatayahum min shay'in innahum lakadhibun. Ẹnìkan ò gbọ́dọ̀ sọ fún un pé fọkàn balẹ̀, gbogbo ń tẹ́ bá ṣe àti gbé. Ọlọ́run fèsì ẹ̀ nínú Qur'an pé ẹnìkan kì í gbéṣẹ́ ẹnìkan. Gbogbo ń tẹ́ bá ṣe àti gbérun rẹ, àti gbé àwẹ̀ rẹ, ẹ máa ṣe lọ. Ibi ẹ bá ṣe dé, àwọn ṣéwù ti gbé. Bẹ́ẹ̀ nìkan bá ń bẹ tí bá ń sọrú ẹ̀, aláìmọ̀kan ẹ̀sìn ni, aláìdọ́lọ́run mọ̀ ní, kèfèrí Ọlọ́run ni. Kí wọ́n máa sọ wípé kí kálukú ọmọ ẹ̀ṣẹ̀ lọ́run, èmi ti gbé ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn. Ẹnìkan ò lè ṣẹ̀ lọ́run sẹ́nìkan lọ́rùn. A lè jàlùbáríkà ara wa nínú ẹ̀sìn látara àánú àti kí Ọlọ́run ọba. Ó lè ní kí bàbá ó jàlùbáríkà ọmọ, ó lè ní kí ọmọ ó jàlùbáríkà bàbá. Alladhina amanu wa taba'atuhum zurriyyatuhum bi imanin. Àwọn tí wọ́n bá ṣiṣẹ́ fún Ọlọ́run, iṣẹ́ ìgbàgbọ́, tí wọ́n ṣiṣẹ́ eré síwájú Ọlọ́run, táwọn ọmọ wọn náà bá dásẹ̀ lérú iṣẹ́ bẹ́ẹ̀, kódà bí wọ́n bá lè ṣe tó àwọn bàbá wọn, alhaqna bihim zurriyyatahum. Lálìjánnà, a ní káwọn ọmọ náà lépa bá ibi táwọn bàbá wọn wà, àfi pé àwọn bàbá wọn lé ní kìí ṣe táwọn ọmọ láwo. Àwọn ọmọ máa bára wọn ní ipò tó ga pé àmì ò ṣiṣẹ́ tó báyìí, mi ò lè gba àwẹ̀ tó báyìí, mo á bára mi nípò àwọn aláwẹ̀ ńláńlá, àwọn aláìsùn ńláńlá, àwọn olùbẹ̀rù Ọlọ́run, àwọn oníwàre. Kí máa ṣe fọ́lọ́run, wọ́n máa ní bẹ́ẹ̀ ni bàbá rẹ ló ṣiṣẹ́, tí bàbá rẹ náà jẹ́ ní ire, àwa fẹ́ fi ọ́ tu bàbá rẹ lójú. Àlùbáríkà ó máa ran ara wọn, àlùbáríkà àwọn ẹni ire. Bẹ́ẹ̀ làwọn ẹni ibi náà wọ́n máa fi àgbákò ran ara wọn lọ́wọ́, àgbákò máa ran àgbákò. Ìyẹn bá bọ́ sí àdúgbò àwọn ẹni ibi, àdúgbò àwọn aláburú, ó ṣeé ṣe kí iná wọn rani lára. Ṣọ́lọ́ ní wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar. Ẹ má fi ara ti àwọn alábòsí, ẹ má ní ibi tí wọ́n bá wà ó. Fatamassakumun naru, kí iná wọn má bá ara ẹ̀yin náà lára.
táwọn kan bá jókòó tán bá ń ṣàzíkìrí àdìsá Nabi sallallahu alayhi wa sallam ó jí yé wa pé kódà ẹni tí ó bá bá wọn ṣe tó bá kàn tiẹ̀ jókòó tí wọ́n tóun náà ń bá wọn wo kí wọ́n dánwò àbó tiẹ̀ wá gbà kankan lọ́wọ́ ẹnìkan ọwọ́ sásìkò ńlá àwọn màláìka capture rẹ̀ wọ́n bá fọkọ̀ tóun náà sínú líìsì ńlá màláìka ọmọ sọ fún wọn fọlọ́n pé kò sí lágbájá ọmọ lágbájá láàrin wọn òun kàn bá bùkátà míì wá ní nígbà tán bá ń rìpọ́tù àwọn tán ń ṣàzíkìrí fọlọ́n ọlọ́run ní humul qawmu la yashqa bihim jalisuhum ẹni tó bá ti jókòó tí wọn náà kò lè sórí ibú mọ́ ti dolórí ire nu ẹ fọkọ̀ tiẹ̀ náà sáàrin wọn ó dolórí ire mọ́ tiwọn nu bẹ́ẹ̀ náà làwọn ẹni ibi tí wọ́n bá ti ń ṣaburú tí wọ́n bá ní ṣe bẹ́ẹ̀ mi ò sábà wọn ṣe èmi kàn ń ṣọ̀rẹ́ wọn lásán ni èmi kàn máa tẹ̀lé wọn lọ klọ́ọ̀bù ní èmi bá wọn mutí ń bẹ̀ èmi kàn máa tẹ̀lé wọn lọ bẹ̀ èmi máa ń lọ wo wọn lásán ni èmi máa bá wọn ṣòṣì èmi kàn máa ń lọ wo wọn tí n bá ti wà bọ́ọ̀dì tó kọ èmi nìkan ní pé jẹ́ ń lọ fojú ló ń jẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí wípé táwọn màláíkà bá ń kó wọn rógà ó ṣeé ṣe kán kó wọn náà papọ̀ mọ́ wọn ẹ̀ṣẹ̀ nìkan ọ̀ràn tẹ nìkan àmọ́ tòun ti bẹ́ẹ̀ àlùbáríkà àti bí iná ni bí ṣe mọ radiation rẹ̀ ṣe mọ extend kọjá bí tí a bá ti ń dáná tí mọ dọ̀kan ó ṣe ṣe kọ́ mọ ara ni lára. Ànábì Nuhu alayhi salatu wassalam ń sọ fáwọn èèyàn rẹ̀ pé kúlí ní iftaraytuhu Ọlọ́run ní sọ fún wọn pé tó bá tiẹ̀ jẹ́ pé mo hun ọ̀rọ̀ mo purọ́ mọ́ Ọlọ́run náà fa alayya ijrami èmi mọ̀ lẹ́sẹ̀ bẹ́ wa ana bari'un mimma tujrimun ọ̀nà tẹ́yìn náà sì ń dápẹ́ láì gbọ́ràn yìí tí bìbìrán rẹ̀ bá dé tí wàhálà rẹ̀ bá dé látọ̀dọ̀ Ọlọ́run èmi náà ní báyìí rojọ́ àwọn kan ní nínú àwọn tafsiri pé àyà yìí anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ bí ìgbà pọ́lọ́hún bá sọ̀rọ̀ ó dájú ọ̀rọ̀ kọ́ anabi ni pé am yaquluna iftarahu ibi tí ń bá ìtàn anabi nù hà lọ wá dá dúró bẹ́ẹ̀ ọ wá sọ pé Muhammadu kólé ní iftaraytuhu sọ fún ara Mẹ́kà pé tó bá yẹ sí pé mò ń purọ́ pẹ̀lú alukur'ani yìí ní fa alayya ijrami èmi mo lẹ́sẹ̀ bẹ́ẹ̀ wa ana bari'un mimma tujrimuna ẹ̀ṣẹ̀ tí iná dẹ̀ kan èmi náà àmọ́rọ̀ yẹn lẹ̀ nítorí pé siyakul kalam ọ̀rọ̀ tí agbami ọ̀rọ̀ context ìlólóyìnbó ń pè ní asiyak lihaku àti sibaku tọrọ ń bábọ̀ àtọ̀rọ̀ tí ń tẹ̀lé ọ̀rọ̀ Nuhu ni ní ń bábọ̀ wá gẹ́gẹ́ bí ìtàn ọ̀rọ̀ yẹn náà ló tún continue lẹ́yìn àyà yìí yóò ṣe wá jẹ́ anabi Muhammad lọ́lọ́run wá dájú ọ̀rọ̀ kọ́ lọ́gàngán yìí anabi Nuhu náà ni ọjọ́ bí ìgbà pọ́lọ́run bá sọ̀rọ̀ ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé a kì í gbọ́kànlé sí oníṣẹ́ iṣẹ́ kálukú àkáǹtì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àṣàkáṣà táwọn kan tún máa ń dá ni pé wọ́n kóṣẹ́ ni wọ́n máa kóṣẹ́ ń pa àwọn kan máa kóṣẹ́ ìtumọ̀ tán wí ni pé lẹ́yìn tó bá jókòó tó ṣe tàhájùdì lóru ọ̀yàn náà fìlà araka 500 ọ̀yàn náà fìlà araka 200 ọ̀yàn náà fìlà araka 100 ọ̀yàn 50 ọ̀yàn 10 kódà ọ̀yàn ẹyọ kan wọ́n gbà pé ẹnìkan bẹ tí ọwọ́ tiẹ̀ fẹ́ yọ wà lọ́bì kan tó lọ kó náà fìlà yẹn sí àbázikiri ló ṣe tọ́pọ̀ ó ṣe subhanallah ó ṣe istighfaru ọwọ́ àṣẹ ọ̀pọ̀ ẹnìkan bẹ ọwọ́ tiẹ̀ wá tóbi yọ wà lọ kó gbogbo àwọn àzikiri tó ṣe òun yọ lọ palẹ̀ mọ́ rẹ̀ níbi kan báyìí yọ wà jí kó yóò máa gbé sá lọ wọ́n náà máa lé gbé bá ń gbé zikiri mi o bá ń gbé tàájùdí mi o àwọn aláwàdà àwọn aláìmọ̀kan ẹ̀sìn ni wọ́n máa sọ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ pé nìkan kóṣẹ́ nìkan níbo ni wọ́n náà kóṣẹ́ rẹ̀ sí tán fi ń kò definitely kò lè jẹ́wájú Rahman kò lè jẹ́wájú Ọlọ́run ló kó o sí bóyá ọ̀dọ̀ àwọn àlìjẹ̀nu ló kó o sí èyí tó bá kó sọ́dọ̀ àwọn àlìjẹ̀nu ó possible kan máa jí kó ń bẹ̀ nítorí ọ̀dọ̀ wọn ò sì kí ọ àwọn tó bá jọ́dọ̀ Ọlọ́run ọba tí ń jẹ́ Rahmanu ń lo kóṣẹ́ sí nǹkan kì í sọnù lọ́dọ̀ ẹ̀ nǹkan kì í sọnù ní ọ̀dọ̀ rẹ̀ àyà pọ̀ ní Al-Qur'ani pé iṣẹ́ kan o kò lè sọnù lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba dépò pé nìkan máa jí gbé òun gan ní access síbi tán kó o sí ó mọ bí wọ́n kó o sí ó mọ bí wọ́n kó tiẹ̀ náà sí tí ó fi máa lọ jíṣẹ́ kó ní sánmọ̀ ìwé ń dàrú mọ́ Ọlọ́run ọba lọ́wọ́ nù ẹ̀ ń pọ́ Ọlọ́run ọba ń dìde nínú tẹ́ ẹ̀ bá mọ túmọ̀ tẹ́ ń wí ìyá máa wí nǹkan kọ́ mọ̀ tí nǹkan yẹn imply nínú túmọ̀ ẹ̀ ń pọ́ bá tí ń rìkọ́dù iṣẹ́ yẹn àtàwọn màláìkà tó ní wọ́n máa rìkọ́dù ẹ̀ ń pè wọ́n lágọ́nù tọ́lọ́run sì sọ pé àmọ́ ya'mal mithqala dharratin khayran yara tọ́wọ́ ẹ pé subhanallah yẹ yọ kan bó ń ṣe wí yìí pé subhanallah tí wọ́n náà wí sí kùnbi tọ́ wà yẹn pé subhanallah ẹ yọ kan yẹn péré tó bá jẹ́ ńlọ́jáde lẹ́nu rẹ̀ khayran tó dẹ̀ jóore tó wí tọkàntọkàn yarahu ó rí tó bá dijọ́ àkìyàmọ́ Ọlọ́run wa ń purọ́ nù sọlọ́run wa ń purọ́ nù nígbà tí wọ́n ní ṣéwù tiẹ̀ ń kóṣẹ́ ìyẹn nígbà tí ṣéwù tiẹ̀ tí bá sì ń kóṣẹ́ ó ti mọ̀ pé ọ̀gá rọ ọlọ́ṣà ṣéwù nù ẹnìkan ò lè kóṣẹ́ ẹnìkan kò tiẹ̀ ní access sí kò mọ ibi tó wà dẹ́kun pé ẹnìkan máa lóra wọ ẹnìkan àbẹ́nìkan máa wá gba nǹkan kan lọ́wọ́ ẹnìkan ẹ̀ ń gbé
àgbáyé imagination ẹ gbénu reality ẹ̀sìn nu ẹ̀ ń tura yín jẹ. àyà tó tẹ̀lé ní wa uhiya ila nuhin annahu la yu'mina min qawmika illa man qad amana fala tabta'is bima kanu yaf'alun. wa uhiya ila nuhin àwa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Nuhu annahu wípé la yu'mina min qawmika nínú ìjọ rẹ nínú àwọn tó ń jíṣẹ́ fún yìí kò sẹ́ni tó tún lè gba ìsìláàmù mọ́ kò sẹ́ni tó lè ṣe ìmánì mọ́ ṣọ́ra àwọn tó ti gbà already yẹn àwọn nìkan náà lókùn tí ó máa jẹ́ mùsùlùmí. la yu'mina min qawmika illa man qad amana ṣọ́ra àwọn tí ò tí gbà tó ń bá sọ tí wọn ò tí gbà yẹn kò sí yìí tó lè gbà mọ́ nù wọn. ṣé ẹ mọ̀ pé ìran kan la fi jíṣẹ́ Ọlọ́run pé àyíbá máa tún lè jèrè ọkàn kan lénìí bí ìgbà pa dẹ́dẹ́ lọ ní tá a bá ṣe wáàsí bá gbé wáàsí jáde ọdẹ là ń dẹ a máa wá wo iye ọkàn mélòó mo jèrè lénìí objective àfọ̀n wáàsí nìyẹn tó yẹ kọjọ́ objective ẹ̀ pé ní gbogbo àwọn èèyàn tí mo ṣe wáàsí fún àwọn èèyàn tó wo lecture èrè mélòó mo jẹ lénìí ọkàn mélòó mo rí jágbà lọ́wọ́ èṣù lọ sọ́dọ̀ Ọlọ́run. níbẹ̀ nínú àwọn èèyàn tí ń wo wáàsí tó yẹ sí pé ó ti dájọ́ sí ọ̀gá rẹ̀ ọlọ́ṣà ni ó kọ̀ọ̀la tí wọ́n lọ jalè níbì kan ń lọ sí Facebook lónìí kàn wọ́n kàn wò kí ni ìṣẹ̀lẹ̀ ńbẹ̀ ọba kọlu wáàsí tiẹ̀ unfortunately nígbà tí ó kọlu wáàsí tiẹ̀ ibi tí wọ́n náà ti ń bu àfa kan lépè ní ọlọ́ọ̀bá pàdé opportunity tó bá fi ríbi jèrè ọkàn rẹ̀ olùzì ẹ̀. abókọ̀ọ̀la ó ti dọ́là fún ṣìnà kan tó fẹ́ ṣe pé ọ̀la lápàdé ìrọ̀lẹ́ lápàdé ẹni ọba ní kó wọn sí Facebook o wọ́n wá gbọ́ wáàsí nígbà tó gbọ́ wáàsí ó tún ríbi jèrè ọkàn rẹ̀ nítorí bùkátà tiẹ̀ ni wọ́n rán bí wáàsí àbáwádà òǹdọ̀wẹ́ kẹ́ńbẹ̀. objective gbogbo àwọn àfọ̀n wáàsí àtàwọn ànábì Ọlọ́run tí wọ́n jíṣẹ́ yìí lọ́nà tó dáa òun ni pé iye ọkàn mélòó mo fẹ́ rí jágbà lọ́wọ́ èṣù lọ́sọ́dọ̀ Ọlọ́run. ìyẹn lọ́fà tí wọ́n fi ṣépè ẹ̀wọ̀n èṣe lépè nítorí pé iṣẹ́ àánú níṣẹ́ wọn iṣẹ́ agbọ́mọlà ní iṣẹ́ wọn ẹ̀ lè bépè lẹ́nu irú wọn. a sọ reason fún ara wa nítorí ń pa ànábì Nuha padà ṣépè o wọ́n padà ti ànábì Nuha débi èpè kí ló fẹ́ pè tí ànábì Nuha kan wò wọ́n sùn náà ni pé ẹ̀yin ọ̀tọ̀ Ọlọ́run yìí kó sì bù wọ́n lépè bẹ́ẹ̀ ó ní ń tọ́fà ìpè níjọ́ tá ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà ṣépè ó sì ní ń tọ́fà ìpè níjọ́ tá ànábì Musa náà ṣépè fún Firaun àmẹnubà díẹ̀ bẹ́ẹ̀ lé ní ó jíṣẹ́ yẹn ànábì Nuha aṣọ pé falabitha fihim alifa sanatin ó ṣe 1000 years ńbẹ illa 50 aman ó dín ní 500 ó dín ní 50 years ìyẹn ni pé ó ṣe 950 years fi jíṣẹ́ ẹ wòye ìgbà tó fi máàmù mara ẹ wòye ìgbà tó fi ṣe wàhálà ẹ wòye ìgbà tó fi dé fara da ìṣòro lẹ́yìn gbogbo ọdún yìí lẹ́yìn gbogbo wàhálà yìí lẹ́yìn gbogbo fìtínà tí wọ́n fojú ẹ̀ rí Allahu Akbar ojú àwọn ànábì Ọlọ́run máa rí tó Ọlọ́run pìtàn iye ọdún tá ànábì Nuha alayhi salatu wassalam lò pẹ̀lú àwọn ìjọ rẹ̀ nínú Suratul Ankabut nínú context tí ń sọ fáwọn mùmínì pé ahasiba nasu an yutraku ṣẹ́rò pé màá kàn fi yín lẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ ti pera yín mùsùlùmí ẹ pera yín mùmínì tó àkù ní kẹ́ ẹ má rí ṣòro mọ́ láyé an yaqulu amanna nígbà tẹ́ ti lẹ́ pẹ́ gbọ́lọ́ngbọ́n wa hum la yuftanuna kí má dà yín láàmú walaqad fatanna alladhina min qablihim àwọn tó ṣáájú yín tẹ́ pera wọn ló ń gbàgbọ́ náà mo máa ń mì wọ́n báyìí nígbà tẹ́ ti ní ẹ dìbò fẹ́mi Ọlọ́run tẹ́ ti pera yín tèmi yẹn yín wàá mì yín báyìí pé ṣé tòótọ́ ni èmi ṣé tòótọ́ nìyẹn ẹ̀yin náà wàá prove ẹ̀ fún mi pé tòótọ́ ni ṣọ́lọ́run ti mẹ́ni tí ń purọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì sí mẹ́ni tí ó jólódodo àmọ́ fẹ́ ká yí orí pé lágbájá ó purọ́ ni ọkàn lóhun gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nígbà tí ṣòro dé ilé aláwo lọ́gbà lọ lágbájá ó purọ́ ni ọkàn lóhun fẹ́ràn Ọlọ́run ni ọkàn lóhun kírun ni nígbà tí ṣòro dé tójú ọmọ ń pọ́n chọ́ọ̀chì ló padà lọ nígbà tójú ọmọ ń pọ́n àbí nígbà tí bísínẹ́sì rẹ̀ ń dà láàmú tó jẹ gbèsè tí ọmọ bí ó ṣe san ó padà tójú bọlé àwọn kan ó lọ sóògùn kí ló gbọ́ àwọn tí òun jẹ lówó pátápátá kí wọ́n máa gbàgbé kí wọ́n máa ya wèrè Ọlọ́run ni mo fẹ́ mọ ẹni tó nígbàgbọ́ tòótọ́ ni ẹ̀ẹ̀kan lè fẹ́nu sọ pé àwa là ń ṣe tòjíṣẹ́ ńlá iwájú làwa ó máa rí àwọn onírẹ̀yìn àbí ká pé ta ló gbọ́ Ọlọ́run bá gbọ́ kẹ́ ẹ máa náwó ọwọ́ lásán kọ́ máa dé àdánwò táàfin mẹ́ni tó gbọ́ Ọlọ́run bá gbọ́ tòótọ́ àtẹni tí ò gbọ́ Ọlọ́run bá gbọ́ Ọlọ́run wá mú example wá ó sọ ta nábì Nuha nínú súrà náà Suratul Ankabut ó sọ ti Ibrahim àdánwò tó kàn wọ́n náà ní di iṣẹ́ Ọlọ́run ó sọ ti Nuha pé 950 years ló fi jíṣẹ́
tí ó fi rí wàhálà tó fi rí ṣòro lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tí ń fara mọ́ tí ń fara dà. lọ́dọ̀ al-imam Tabari rahimahullahu ta'ala láti rí ẹgbà wa ìtàn anabi Nuh alayhi salatu wa salam bó fẹ́ bọ́já sí pé wọ́n lọ lẹ díẹ̀ àmẹ́já fi dára wa lẹ́kọ̀ọ́. wọ́n ní àwọn ìjọ anabi Nuh alayhi salatu wa salam anabi Nuh rí ìṣòro púpọ̀ látọ̀dọ̀ wọn. kánú yabtishuna bihi, wọ́n fọwọ́ líle mú, wọ́n fọwọ́ dààmú mú, wọ́n fọwọ́ jàngbọ̀n mú. fayakhnuqunahu hatta yughsha alayhi, wọ́n ó dà á nìkan tí ìyà tán máa fi jẹ anabi Nuh ní pé wọ́n lọ fún lọ́rùn, wọ́n fún lọ́rùn débi pé tí ó máa pariwo débi tí yóò fi dákú mọ́ wọn lọ́wọ́. nígbà tó bá tó dákú tí kò tó lose conscience ẹni wọ́n tó jù lẹ̀ fa idha afaq, ìgbà tó bá tún lajú sí níta anabi Nuh ní tí ó wí ní pé Allahumma ighfir liqawmi fa innahum la ya'lamun, ọlọ́run ò sì bá ń forí jìn àwọn ìjọ mi ní tí wọ́n dánwò fún mi yìí tó kó bínú sí wọn àmọ́ mi bínú fa innahum la ya'lamun kò yé wọn ni sùúrù àìmọye ọdún ló fi ṣe sùúrù kó tó dé kọ́rọ̀ tó dọ́rọ̀ èpè. ọ̀hání hatta idha tamadaw fil ma'siyah, anabi Nuh àti wọn bá lọ bẹ́ẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ yẹn wá wọ̀ wọ́n lọ́rùn tí wọn ò tiẹ̀ fẹ́ gbọ́tọ̀ lọ́rùn rárá. wa'azumat fil ardi minhumul khati'ah, ẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ wọn tẹ́lẹ̀ wọ́n tún wá innovate oríṣiríṣi ẹ̀ṣẹ̀ sí, ẹ̀ṣẹ̀ yẹn tún lékè ń kà sí. wa tatawala alayhi wa alayhimush sha'n, tọrọ náà wá ń ga sí tó ń ju bá ṣe rò lọ. washtadda alayhi minhumul bala, oríṣiríṣi àdánwò oríṣiríṣi fìtínà yẹ̀yẹ́ ni wọ́n fa anabi Nuh alayhi salatu wassalam ṣe. wantadhara an-najla ba'da an-najl, anabi Nuh wá níran kan ìran kan tí mo sọ lẹ́ẹ̀kan pé ńlá fi ń ṣe wáàsí là fi ń jíṣẹ́ Ọlọ́run pé nígbà míì ó lè ròyìn lójú àti jíṣẹ́, ó lè ròyìn lójú pé mo ní bùkátà kan tí mo fẹ́ sáré lọ ṣe lé ní, àmọ́ ìran kan pé jẹ́ ń ṣe wáàsí èníwò àìbámọ̀ ó lè wúlò fẹ́ nìkan, ó lè jẹ́ tèmi tá a fẹ́ sọ yìí náà ni Ọlọ́run ni ó ṣàǹfààní, ó lè ṣe déédéé ẹnìkan tí ń lọ ṣàbúrú lọ́wọ́ níbi kan tí ó kàn wò tí ó kàn ṣẹ́rí padà, já tó àyẹ̀wò já dẹ́dẹ́ rẹ̀ wò bóyá lè pa nǹkan kan ní ibi ọdẹ wa lénìí. anabi Nuh intadhara najla ba'da najli, ìwọ̀n retí pé nígbà táwọn generation yóò ti gbọ́rọ̀ Ọlọ́run yìí jẹ́ ní sùúrù bóyá àwọn ọmọ táwọn náà bá bí o bóyá àwọn tiẹ̀ lè rọ̀ lọ́kàn táwọn ọmọ gbọ́rọ̀ Ọlọ́run, bí Ọlọ́run lè mẹ́ni rẹ jáde nínú àwọn ọmọ tí yóò táwọn ọba là ó ṣàyẹ kí tinú wọn là. ẹ jẹ́ ẹran kan àwọn ọmọ kéékèèké ló fi fà á tọ́lọ́run fi gun anabi Nuh alayhi salatu wassalam, Ọlọ́run gun lẹ́mìí púpọ̀, ọba ìríṣiríṣi generation ṣe. bàbá ti bá generation kìíní ṣe táwọn ọ̀gbà tọ́lọ́run yóò tún máa níran kan pé ẹ̀mẹ́jẹ̀ àṣepèlé wọn, ẹ̀mẹ́jẹ̀ ń sọ fọ́lọ́run kọ́ pa wọn rẹ̀ nítorí Ọlọ́run lè yọ àwọn ọmọ tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lára wọn, ẹ̀jẹ̀ ń fókọ̀sì lórí àwọn ọmọ wọn. ní ọba tún rí i pé àwọn ọmọ yìí gan-an wọ́n sinmi ju àwọn bàbá wọn lọ, àwọn ọmọ yìí gan-an àlàáfíà ò tó wọn lára, ẹ̀mí wọn tún lé ju táwọn bàbá tí wọn lọ, yóò tún ní ẹ̀jẹ̀ ń ṣe sùúrù, ẹ̀jẹ̀ ń túwò generation táwọn yẹn náà tún máa produce. ó wá fa kẹ́mi kọ́lọ̀ ní kẹ́mi anabi Nuh alayhi salatu wassalam kó gùn dáadáa. wọ́n ní fala ya'ti qarnun, generation kan ò ní dé illa kana akhbatha min al-qarni alladhi qablahu, tí wọ́n tún burú tí wọ́n tún lágbára ju generation tó ṣáájú lọ. hatta in kana al-akhiru minhum la yaqul, àwọn tó tún débẹ̀ ìgbẹ̀yìn nù wọ́n tún máa padà sọ pé qad kana hadha ma'a aba'ina wa ajdadina hakadha majnunan, wọ́n máa wá náwó sí kéṣorí bàbá yìí wọ́n ló ti pẹ́ láyé fa, wọ́n látorí àwọn àsìkò àwọn bàbá wa ní ti ń bẹ láyé ló ti ya wèrè báyìí. wọ́n wá ń pa anabi Nuh alayhi salatu wassalam, wọ́n ń pè ní wèrè lẹ́nu wọn lọ́hùn pé ó ti ń ṣe wèrè bọ̀ tipẹ́ fa bẹ́ẹ̀ tí ń wo ohun, ó ti ń bẹ tipẹ́tipẹ́. wọ́n lásìkò àwọn bàbá wa ni wọ́n ní tí máa ń ṣe báwọn, wọ́n ti wá ń rí ibi wèrè àdáyébá. alayhi salatu wassalam la yaqbaluna minhu shay'an, wọ́n kì í gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀ nínú gbogbo wáàsí rẹ̀ ń pé eléyìí tiẹ̀ wá wúlò fún mi jẹ́ ń lò kò sí. hatta shaka dhalika min amrihim Nuhun ila Allahi ta'ala, títí tànàbí Nuh fi wá ní láti rojọ́ fọ́lọ́hun ń pé ibi ọ̀rọ̀ dé yìí jẹ́ ń fẹjọ́ wọn sùn Ọlọ́run. wọ́n sọ pé rabbi inni da'awtu qawmi laylan wa naharan, Ọlọ́run mo pè wọ́n tòru tọ̀sán ó ṣàṣojú rẹ̀, walam yazidhum du'ai illa firaran, mo ṣe ń pè wọ́n tó wọ́n ń sá fún mi ni, wọ́n avoid mi ni wọ́n ti ń pè mí wèrè. orojọ́ fọ́lọ́hun nínú Suratu Nuh lẹ́jọ́ tó pọ̀ kó tó wá parí ẹ̀ síbi pé Ọlọ́run ibi wọ́n bá dé yìí mo fẹ́ kó pa wọ́n rẹ́, àmọ́ kó tó kan kẹ́ Ọlọ́run pa wọ́n rẹ́. àwọn àfọ̀n tafsiri ni Ọlọ́run fúnra ẹ̀ ló sọ fún Nuhu níbi tá a ké ó dé Nuhu Hud nù ń pé wa uhiya ila Nuhin, Ọlọ́run ní mo fọ̀rọ̀ ránṣẹ́ sí Nuhu
annahu la yu'mina min qawmika illa man qad amana fala tabta'is bima kanu yaf'alun. mo fọ̀rọ̀ ránṣẹ́ sí Nuhu pé la yu'mina min qawmika wọn nínú ìjọ rẹ kò sẹ́ni tó lè gbọ́ Ọlọ́run ọba gbọ́mọ illa man qad amana àfàwọn tó ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ already. ẹni pé àwọn tó ti wọnú ìsìláàmù tó ń preach fún wọn ìmánì tó ń preach fún wọn yìí nìkan náà ló lè gbọ́ Ọlọ́run ọba gbọ́. ó tún lè rí mùmí nìkan ó tún lè wọ ẹnìkan sí mọ̀lẹ́mọ́. ọba tó mọ torí wá tọrẹ yìn lọ́lọ́run ọba tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́lọ́run ọba pé kò sẹ́ni tó lè gbà ìsìláàmù mọ́ kò sẹ́ni tó lè gbà á mọ́ ń ló bí pé tọ́ba wá rí bẹ́ẹ̀ èyí táwọn tí wọ́n fi ń jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run ọba yóò tún fi kó bá àwọn tó ẹnu àwọn tó ti gbà á yìí náà àwọn díẹ̀ tó ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ lára nábì Nuhu táwọn tí ò tí ì gbọ́ Ọlọ́run ọba gbọ́ tún máa initiate wọn padà sínú ẹbọ tó bá rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé nìkan kan ò lè gbọ́ Ọlọ́run ọba gbọ́ mọ́ generation tí bá tún dé lẹ́yìn tiwọn náà àti tẹ̀yìn tiwọn náà gbogbo wọn ò lè gbọ́ Ọlọ́run ọba gbọ́ mọ́ ẹ̀yin ajá pé kò sí hope mọ́ nìyẹn Ọlọ́run bá mi kó wọn lẹ̀ nítorí kí wọ́n bá tún kó bá àwọn product tó kù yìí product tí bá ń ṣàìsàn ṣe bí wọn náà yọ kúrò nínú ẹja tó bá ń sìn òun sin ẹja ọ̀pọ̀ ẹja kan ti má ìsàn àbò ń sin adìẹ kan ti gbọ́ kọ́ọ́lì èyí tí ó fi fọ̀ kọ́ọ́lì tí ó fi ran gbogbo àwọn adìẹ yòókù ó mú kúrò láàrin wọn ni. nígbà tó lọ ń sọ fún Ànábì Nuhu pé Nuhu la yu'mina min qawmika kò sẹ́ni tó lè gbọ́ Ọlọ́run ọba gbọ́ nínú ìjọ rẹ̀ illa man qad amana àfàwọn tó ti gba Ọlọ́run ọba gbọ́ already. àmọ́ pé nìkan tuntun kan ẹ̀ tún rí ìwẹ̀ sí mọ̀lẹ́ kò possible mọ́ Ọlọ́run fi ìmọ̀ tó ti mọ̀ lámàkalẹ̀ ó fi bá Ànábì Nuhu sọ̀rọ̀ fala tabta'is bima kanu yaf'alun yá má jẹ́ kí gbogbo nǹkan bá ń ṣe ọ̀bọ̀ nu jẹ́ ìyẹn là Ànábì Nuhu wá gbọ́ lọ́wọ́ lẹ́nu Ọlọ́run ló fi wá sọ fọ́lọ́run pé àtọ́ba wá rí bẹ́ẹ̀ rabbi la tadhar ala al-ardi minal kafirina dayyara tó bá yẹ pé kò sẹ́ni tí ó gba ìsìláàmù mọ́ tó bá yẹ pé kò sẹ́ni tí wà sí ilé ìwúlò fún mọ́ àyà má jẹ́ kẹ́nìkan ṣẹ́kù nu wọn bá mi tètè pa wọ́n rẹ́ tó ráwọn generation tá Ànábì Nuhu náà tún ní hope sí al-Imam al-Qurtubi òun ló pìtàn yìí pé wọ́n ní ọmọ kékeré tí wọ́n sì ń pọ̀n lẹ́yìn ọmọ kékeré tí wọ́n ń pọ̀n lẹ́yìn tí ń bẹ lẹ́yìn ìyá rẹ̀ yóò máa sọ fún ìyá rẹ̀ yìí pé ìyá mi ẹ dákun ẹ bá mókò ńlẹ̀ńlẹ̀ kí ló fẹ́ ṣe yóò ní mo fẹ́ lẹ bàbá tó jòkó lọ́ọ̀kan yìí mo fẹ́ lẹ̀ lóko. àwọn ọmọ kékèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé tí wọn ò lẹ́ṣẹ̀ kan tán lè sọ pé Ànábì Nuhu àṣẹ àwọn ní pé kí mo ṣe fún ọ kò lẹ́jọ́ kan tó fẹ́ rò kọ́ mọ́ nǹkan kan pa ayé kọ́ mọ́ nǹkan kan iṣẹ́ tí Ànábì Nuhu à ń jẹ́gun òye yìí sì ń sọ fún àwọn ìyá rẹ̀ pé ẹ bá mókò mo fẹ́ lẹ bàbá yìí wọ́n ní gbogbo ẹ̀ l'Ànábì Nuhu wá rò papọ̀ pé wọ́n ti ń pè mí ní wèrè àdáyébá wọ́n ti ń pè mí ní ẹni tí ọmọ ti ń ṣe wọ́n ń fún mi lọ́rùn wọ́n ní mí lára wọ́n Ọlọ́run sì tún ní wọn ò lè gbàgbọ́ mọ́ kí wá lókù tí wọ́n ń ṣe lérí ilẹ̀ kámọ́ bá àtúkó bá àwọn tó ti gba Ọlọ́run ọba gbọ́ yìí Ọlọ́run bá mú wọn lẹ̀. rabbi la tadhar ala al-ardi minal kafirina dayyara ẹni tẹ́ délé bá tẹ́ kíkú lé àbí tẹ́ sọ pé a sì tún níran kàn yí pé ìlú yìí ò dahoro pátápátá àwọn eléyìí ọmọ ẹjọ́go ògo ọ̀la ìlú yìí Ọlọ́run bá ń pa gbogbo wọn rẹ́ tìrantìran. innaka in tadharuhum torí tó bá fi wọ́n lé Ọlọ́run yudillu ibadaka wọn kò bá àwọn tó ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ yìí o wọn initiate wọn o ẹnu àwa díẹ̀ tá ń kírun yìí wọn tún fà wọn sínú ẹbọ o. wala yalidu illa fajiran kafara kò sì sí product tí ó jáde lára àwọn tó tayọ kèfèrí wọ́n Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ fún mi. ìyẹn kan yẹn l'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tó lọ Taif Allahu akbar ojú Ànábì rí tó ní ọba ṣe tọ́lọ́run mi ò bá ṣe Islam mi ò bá ṣe imani tó bá ra dánwò ńbẹ tó bá ń kanra ó mọ tún mọ tó tọrùn bọ ni o toro ó tọrùn bọ bí tọ́lọ́run ti promise rẹ pé tó bá ti gba Islam yìí gbogbo nǹkan mọ rọrùn fún ọ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ Ọlọ́run ní màá mì yín wò mo ṣe mi àwọn tó ṣáájú masati homol basa ìpọ́njú dé bá àwọn tó ṣáájú tó ṣiṣẹ́ yìí rí wàdọ̀rà ìnira kọlù wọn àìsàn kọlù wọn díẹ̀ sìn wàzúlì débi tí ò jíṣẹ́ hátà yaqula rasulu walladhina amanu ma'ahu àtàwọn onígbàgbọ́ tẹ́ ń bẹ pẹ̀lú Ànábì náà sọ pé mata nasrullah ìrànlọ́wọ́ tọ́lọ́run promise wa ìgbà wo ni ó wáyé ala Ọlọ́run ni mo ṣe tán inna nasrallahi qarib ó ti súnmọ́ yẹn ní ó tètè dé ó ti súnmọ́ Ọlọ́run ọba kìí ṣe jọ́ kìíní kìí ṣe jọ́ kejì nínú kẹ́ ó ti súnmọ́ Ọlọ́run ọba náà kìí ṣe jọ́ kìíní kìí ṣe jọ́ kejì nínú yà èèyàn wàá ṣàbòsí yóò wá sọ pé tó bá yẹ sí pé ìsí lórí òótọ́ ni Ọlọ́run ti mú mi láti jọ́ yìí oṣù mélòó ṣé oṣù kìíní ni mo mú yẹn oṣù kejì oṣù kẹta ọdún kan ọdún méjì kódà ó lè tọ́dún méjìlá kódà ó lè tógún ọdún
ó lè tó 40 ọdún kọ́lọ́run ó tó dé kò jìnnà lójú tiẹ̀ ojú tiwa lọ́pẹ́ sí 40 ọdún ò tó nǹkan kan nínú ọdún tọ́lọ́mọ ká ọlọ́mọ jẹ wá ń yà anabi Muhammad sallallahu alayhi wa sallam bí ọ̀rọ̀ rẹ̀ mo ti yà lọ nígbà tó lọ Taif tó jíṣẹ́ Ọlọ́run ọba lọ́bẹ̀ àwọn ará Mákà ó gbà ó wí fún wọn wọn ò gbọ́ ìgbà tó wá rò pé kó wọn tẹ̀síwájú kó wọn tún lọ Taif wò ẹni tó jẹ́ olórí wọn jọ náà ni wọ́n pè ní Ibn Abdi Yalil nílùú Taif ó wá lọ́bẹ̀ ó gbé ìsìláàmù lọ́bẹ̀ ẹ̀sìn yìí mú wá ẹ wò kí lè rí sí ká má sìn àwọn òòṣà mọ́ ká má forí balẹ̀ fún gbogbo ntọ́lọ́wọ́n ọba òfẹ́ má ká sìn lọ́wọ́n ọba ẹyọ kan ọba tó ní sánmọ̀ ọba tó nílẹ̀ ọba tí ń ṣe jẹ́ mú ọba Ànábì ṣe wáàsí fún wọn ó ka alukurani fún wọn pé ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí mi nìyí ẹ̀rí pélé yóò jọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ Ọlọ́run ọba ni wáàsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá Ànábì ṣe mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó nígbà tí wọ́n sin Ànábì jáde ń Tọ́ífù oko nínú tàn táwọn oní ìtàn pa fún wa Musa ibn Uqba àfáàgbé onítàn Islam ó ní wọ́n lé Ànábì lóko jáde nílùú Tọ́ífù ni sallallahu alayhi wa sallam oko tí gbogbo ara Ànábì sallallahu alayhi wa sallam ń ṣẹ́jẹ̀ àdìsí tí ìyàwó Aisha gbà wá lọ́dọ̀ mọ́ Bukhari wọn náà Ànábì sallallahu alayhi wa sallam ní tóun fi jáde kúrò nílùú Tọ́íf òun kàn bára àwọn ní ibì kan níbodè ìlú Tọ́íf òun ọmọ ìgbà tóun débẹ̀ wọ́n kébẹ̀ ní Qarnu Thalib òun ọmọ òun ti ẹ̀mọ́ nígbà tán ti lẹ̀ lóko tó ti dákú ní tóun fi bára àwọn lọ gangan yẹn òun ọmọ ibẹ̀ lòun ti lajú ó ní farafa'tu ra'si mo wá gbórí sókè fa idha ana bi sahabatin mo wá rí ẹ̀sùjò kan tó sú lókè sánmà báyìí qad adallatni tó bò mí fa nadhartu fa idha fiha Jibril ni mo bá rí màláìka Jibril ń bẹ̀ alayhi salam fanadani Jibril wá pè mí Muhammadu wípé inna Allaha qad sami'a qawla qawmika laka èsì tí wọ́n fi èsì táwọn ará Tọ́ífù fọ̀ fún ọ tí wọ́n tún lé ọ lóko Ọlọ́run ti gbọ́ Ọlọ́run ti rí gbogbo ẹ̀ wa ma raddu alayka ẹni tí wọ́n ṣe fún ẹ̀yẹn náà Ọlọ́run rí wa qad ba'atha ilayka malakal jibal ẹni tó jẹ́ màláìkà tí ń control gbogbo àpáta ayé pátápátá tí ń bẹ ní ìcháàjì àpáta Ọlọ́run ti gbé dìde tẹ̀lé mi Jibril wá àwa lájọ wá Ànábì ní Jibril wá ń sọ fún wọn pé lita'murahu bima shi'ta fihim Ọlọ́run fẹ́ kó pa màláìkà tí ń bẹ ní àpáta yìí láṣẹ pé gbogbo tó bá wọ̀n gbogbo orú àrà tó bá wọ̀n kó fi àwọn ará Tọ́ífù dá ó yá sọ bẹ́ẹ̀ fún nísìn ìyẹn ni pé màláìkà àpáta yìí ó ready láti execute anything tó bá ní kó ṣe fún wọn. inṣíìtà màláìkà àpáta wa ń sọ fún Ànábì pé inṣíìtà tó bá wọ Muhammadu atbaqtu alayhimul akhshabayn màláìkà àpáta ńláńlá méjì tó tóbi ní ilẹ̀ yìí mo lè dàbò wọn tí ń fi pa wọn rẹ́ tí ń da àpáta bò wọn lérí báyìí tí gbogbo òkúta fọ́ lé wọn lérí tí gbogbo wọn parẹ́ dànù ṣé kí n ṣe bẹ́ẹ̀ pàṣẹ kí n ṣe bẹ́ẹ̀ nísìnyí Ọlọ́run ti yọ̀ǹda Ànábì ní bal arju ìfẹ́ bẹ́ẹ̀ bal arju ntí ìran kan ní pé an yukhrija Allahu min aslabihim man ya'budu Allaha la yushriku bihi shay'a ìran kan mi ní pé bóyá Ọlọ́run lè mú ẹni tí yóò máa sin lọ́wọ́ ọba jáde nínú àwọn ọmọ wọn táwọn ọba là táwọn ọba sàn táwọn ọba rí tọ́lọ́wọ́n ọba gbọ́ àwọn ọmọ tí ó jáde lára wọn àwọn lè nífẹ̀ẹ́ Ọlọ́run tí n bá ní kẹ́ ẹ pa wọ́n rẹ́ tẹ́ ẹ bá pa wọ́n rẹ́ àwọn ọmọ tó pọ́sibù kan di mùsùlùmí lára wọn lọ́jọ́ iwájú táwọn náà bá parẹ́ ńkọ́ àwọn náà parẹ́ papọ̀ mọ́ wọn. sáwọn tá a sì ń wí yìí náà lọ padà wá bí àwọn tí wọ́n padà wá ń dá àfa àgbẹ̀ ẹ̀sìn àwọn tán padà di tábìín náà àwọn ìmí diskoda ìmí jẹ́ sàhábà nínú àwọn ọmọ wọn ìmí jẹ́ tábìín náà tí ó bá Ànábì láyé ó kéré ńjọ́ tá Ànábì ń bẹ láyé ìmí ń bẹ wọn ẹ̀yìn tá Ànábì kú tán wọ́n bí àwọn wọ̀nyí náà lọ padà bímọ tó padà di mùsùlùmí so foresight yẹn lànàbì ti ní pé àwọn lè mọ dà àmọ́ àwọn ọmọ tí ó jáde lára wọn lè padà san bí Ọlọ́run lè mú nǹkan rí jáde lára wọn mi ò ní ṣépè mi ò ní kẹ́ ẹ pa wọ́n rẹ́ Ànábì sallallahu alayhi wa sallam ò ṣépè àmọ́ nígbà tó yá wọ́n tún padà frustrate Ànábì débi tí Ànábì ṣẹ́ ìpè fáwọn kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tí wọ́n jagun Uhud wọn lá Ànábì sallallahu alayhi wa sallam lójú ogun Uhud ibi tí wọ́n ti kan ní eyín tẹ́jẹ̀ bo Ànábì wọn lá Ànábì ní àwọn ìjọ tó ṣe báyìí fún Ànábì wọn kayfa yuflihu qawmun fa'alu bi nabiyyihim hadha kama qala bó nírú wọn ṣe fẹ́ jèrè bó nírú wọn ṣe fẹ́ là lọ́dọ̀ Ọlọ́run tó wá kan Ànábì lára wọn nìyẹn ló fà tọ́lọ́run fi sọ àyà kalẹ̀ pé laysa laka minal amri shay'un aw yatuba alayhim aw yu'adhibahum fa innahum zalimun laysa laka minal amri shay'un
kò sọ̀rọ̀ lọ́wọ́ Muhammadu Ọlọ́run correct ànábì pé má ṣe pé àwọn kan sì ní sábàbù nùzúlù rẹ̀ ní pé ọ̀tọ̀ làwọn tá ànábì ń ṣe pé fún àwọn kan bẹ ní nínú àwọn Lárúbáwá ìran méjì kan tán pè ní rálù àti Zakwan àwọn ni wọ́n wá ṣe àwọn sàábì ànábì lọ́ṣẹ́ wọ́n wá Lárúbáwá oko ni wọ́n ìran wọn wá lódìndí ìdílé wọ́n wá sọ fún ànábì pé àwọn ti gba Islam wọ́n wá sí Medina àwọn ti gba Islam afẹ́ wọnú ẹ̀sìn rẹ̀ yìí àmọ́ yóò wá ká kẹ́kọ̀ọ́ nípa al-Qur'an yóò wá ká kẹ́kọ̀ọ́ nípa díìnì ìyá fẹ́ mọ́lọ́n ó ṣe gbé àwọn sàábì mélòó kan dìde tẹ̀lé wa kán wá máa kọ́ àwọn Qur'an nílùú wa wọ́n ní sàábì tá ànábì gbé dìde pẹ̀lú àwọn kan ní lọ bí 70 pé ó yẹ lọ kọ́ wọn lálùkùránì lọ kọ́ wọn lẹ́sìn àṣé wọ́n wá purọ́ fún ànábì ní sallallahu alayhi wa sallam àṣé wọ́n pretend bí ìgbà pé àwọn ti gbà sílámù ni wọ́n sì kó àwọn sàábì yẹn lọ nígbà tán sì délùú wọn wọ́n dẹ̀ pa gbogbo wọn wọ́n pa gbogbo àwọn bíi 70 ìyẹn ló ká ànábì lára ànábì fi ń ṣe kùnúùtù ní iṣẹ́ ìpìlẹ̀ wọn lọ́lọ́ laysa laka minal amri shay ta ní foríjìn ta ní foríjìn ta ní yááfì ta ní yááfì kò sí lọ́wọ́ wọ Muhammadu o má ṣe pèlẹ́ nìkan o ànábì náà ní inni lam ub'ath la'anan wọn gbé mi dìde kí n máa wá ṣe pèlẹ́ àwọn èèyàn kí lè pé wá dẹnu tiwa níbi àjíṣe Ọlọ́run kí Ọlọ́run àlákà yín Ọlọ́run bá ti yín jẹ́ níbo lè pé tiráyè dúró nínú dáwà òjíṣẹ́ ńlá tọ́lọ́run rán sí wa ni ò lè ṣépè yìí àmàláìka ni ó ṣépè láwọn ará tọ́ ìfùtánlẹ̀ lóko wọn ìlẹ́wọ́ lóko wọn kàn bọ́ lóko jẹ́ díẹ̀ ráńpẹ́ ni o ó ti mépè bẹ́ẹ̀ nu ó ti ń èpè gidigidi anabi sallallahu alayhi wa sallam ò ṣépè kò fèpè jíṣẹ́ Ọlọ́run kódà ń jọ́tọ́ fẹ́ dán wọ́ Ọlọ́run kọ́ rẹ̀ tiẹ̀ pé laysa laka minal amri shay'un ọwọ́ rẹ̀ kọ́ nìyẹn wa tani màá kẹ́ tani màá fìyà jẹ kò sí lọ́wọ́ ẹ̀ aw yatuba alayhim aw yu'adhibahum tani màá kẹ́ tani torí bẹ́ẹ̀ náà tá anabi fẹ́ ṣépè lé lójú ogun Uhud Khalid ibn Walid òun padà di mùsùlùmí ọwọ́ rẹ̀ òun ló jagun ló ṣe gudugudu méje yàyà mẹ́fà tí islam fi dé ilẹ̀ sham nílẹ̀ syria tí islam tún fi dé ilẹ̀ iraki gudugudu méje yàyà mẹ́fà ló ṣe ń bẹ̀ lẹ́yìn tá anabi ti kú lélẹ́yìí anabi ọmọ ẹ̀kọ́ òun ni ó padà wá dìbà nì anabi ọmọ ẹ̀kọ́ òun ni ó padà dìbà nì níjọ́ tí ṣe ń bẹ́ ń kèfèrí tó gbógun ja anabi níbi ogun Uhudu anabi fẹ́ ṣe pèlè wọn náà má ṣe pé ń bẹ́ nu wọn tí mo lè padà foríjìn tí màá tún padà lónìí iṣẹ́ dáadáa Amr ibn al-As náà jẹ́ kan nínú wọn bẹ́ẹ̀ Abu Sufyan náà jẹ́ kan nínú wọn bẹ́ẹ̀ so ẹ̀kọ́ yẹn ni Ọlọ́run ló dá wa látara anabi sallallahu alayhi wa sallam pé ìpè ṣiṣẹ́ ọ̀rọ̀ débi tó dé tó yẹ kí yóò ṣe pé náà lànàbí Nuh alayhi salatu wa salam náà fi ṣe pé lẹ́yìn tó ti rárí dájú pé ìmọ̀nà ò lè wáyé mọ́ èyí tó wá béèrè pé anabi Musa alayhi salatu wa salam nǹkan ṣe bóun náà ṣe pé ó ṣe pé lè Fíráúnà náà ti ń sọ pé Rabbana wọn àti anabi Harun qala Musa rabbana innaka ataita fir'auna amalaha zinatan wa amwalan fil hayati dunya nínú surati Yunus wípé Ọlọ́run ọba ò wọ́n ló fún Fíráúnà àtàwọn ìyẹn wọ́n ló fún wọn lówó ló fún wọn lọ́lá fil hayati dunya nínú ayé yìí rabbana li yudillu an sabilika ó fún wọn ó jẹ́ kán máa ráwọn èèyàn sọnù wọ́n fìtínà àwọn èèyàn Rabbana tumisan ala amuwali mọ́lọ́n bá wa pa owó yẹn bá wa parẹ́ mọ́ wọn lọ́wọ́ jọ parẹ́ owó yẹn ni òdi wọn orí tọ́lọ́hún wàṣídúdì alákùlùbì ń jọkàn wọn lè fala yuminu hatta yarawul adhab al-alim kama gbọ́ lọ́wọ́ bá gbọ́ títí yà gidi ó fi jẹ wọn. Anabi Musa alayhi salatu wassalam ṣe pé àmọ́ àwọn àfọ̀ǹtẹ̀ sí ìrìtú jẹ́ àmọ̀ pé èpè yẹn náà ó níbi ọ̀rọ̀ dé kó tó ṣẹ ó níbi ọ̀rọ̀ dé ìran kan ò sí máa ń pé Fíráúnà lè gbà tọ́lọ́wọ́n ọba mọ́ ń ló bí èpè ìran kan ò sí máa pé só tiẹ̀ lè ṣe tọ́lọ́run só tiẹ̀ lè fàyè rẹ̀ fọ́lọ́run kó mọ́ àwọn tó wá ti fàyè wọn fọ́lọ́run ìwọ̀n ń fìtínà wọn ń sọ wọn di kèfèrí pẹ̀lú ìyà pẹ̀lú wàhálà pẹ̀lú fìtínà ń fẹ́ bí pa wọ́n ń pa wọ́n lọ́mọ nígbà tó di pé wọ́n ń pa gbogbo ọmọkùnrin tí wọ́n bá ń bí wọ́n ń pa wọ́n jẹ́ obìnrin wọn nìkan ní ṣẹ́kù wọn láwọn fẹ́ pa ìdílé ọmọ Ísírẹ́lì rán pátápátá àwọn tọ́ sí kí wọ́n ṣe pèlè wọn pé kọ́lọ́run gbọ́lá lọ́wọ́ àwọn eléyìí tọ́lá bá sì ṣẹ́kù lọ́wọ́ àwọn eléyìí wọ́n á bayé jẹ́ gbogbo ẹni tí ó ga tẹ́sìn ó fi ga á ṣàdúrà fún gbogbo ẹni tí ó ga tẹ́sìn ó máa lọlẹ̀ á ṣépè fún pé kó má ga kìí ṣe ń pé nítorí pé àfẹ́ kó wọn ní láárí nítorí òun personally nítorí ẹ̀sìn tá a fẹ́ kó ga là á fi ń ṣépè fún ọ̀gángan yẹn làwọn ànábì Ọlọ́run bá sí ìmọ̀ bẹ lọ́wọ́n bá against èèyàn àmọ́ pé kankan wo yẹn sùn báyìí kankan máa ṣẹ́ èpè fún nítorí pé àwọn sì sọ̀rọ̀ fún kò tí ì gbọ́ a ó lè padà gbọ́
ṣe bọ́lọ̀ sọ fún Ànábì Nuhu alayhi salatu wassalam pé wọn ò ní gbọ́ lójú òun náà ṣe pé kò sẹ́ni tọ́mọ̀ la kálẹ̀ nìkan bẹ́ẹ̀ nù àwa náà lé ní ti ń gba wá yìí pé gbogbo àwọn tá à ń ṣe wá sí fún yìí kò lè wúlò fún wọn á ní bóyá nígbà táwa náà ti rárí dájú látọ̀dọ̀ Ọlọ́run pé kò lè wúlò fún wọn la fi ń ṣe pé àwọn nígbà tá a bá rárí dájú ìtumọ̀ ẹ̀ ní pé èpè ò tọ́ fún wa láti iṣẹ́ tá a bá ń jíṣẹ́ Ọlọ́run bọ́rọ̀ àwọn ànábì Ọlọ́run ọba àti èpè ṣíṣe wọn ṣe rí nìyẹn fẹ́ni tí ó bá fẹ́ máa lọ lúgọ síbi irú àwọn nǹkan báyìí pé èmi náà lè ṣépè ẹjẹ́ mi náà ṣépè ṣe bá ànábì lágbájá náà ṣépè kódà tànàbì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run correct rẹ̀ pé laysa laka minal amri shay'un kò sọ̀rọ̀ lọ́wọ́ rẹ o kìí ṣépè ní ntọ́kàn tó máa fi jíṣẹ́ Ọlọ́run. àyà tó tẹ̀lé Ọlọ́run ní wasnail fulka nígbà tọ́lọ́run ti ní bọ́rọ̀ ṣe wá rí ni màá padà pa wọ́n rẹ́ mo ti ṣetán àti pa wọ́n rẹ́ tá Ànábì Nuhu alayhi salatu wassalam ti ṣàdúà ipe bá mi pa wọ́n rẹ́ Allahu akbar Allahu akbar ẹ wo iye ìgbà tá Ànábì Nuhu alayhi salatu wassalam ti ṣépè tó ti ṣépè ẹ wá wo iye ìgbà tọ́lọ́run tó dáhùn sí èpè tó ṣe tèmi ó ṣàdúà lẹ́ni tí ó bá ti gbà títí next year yìí ni mo ti ṣàdúà Ọlọ́run ó dá mi lóhùn kí ni ń ṣẹlẹ̀ bọ́lọ̀ lóhùn mọ́ dáhùn tíyàn bá ti pè é ni Ànábì Nuhu alayhi salatu wassalam ṣàdúà láwọn ẹjọ́ rẹ̀ lérí Ọlọ́run ò sì dáhùn bọ̀rọ̀ Ọlọ́run sì tún sọ fún un pé mo ti gbọ́ mo ti ṣetán àti dáhùn mo ti ṣetán yẹn ò sì sí wáyé kódà àwọn kan ní 40 years àwọn kan ní 50 àwọn kan ló lé ní 100 years sẹ́mi Ànábì Nuhu alayhi salatu wassalam gùn púpọ̀ Ọlọ́run wa ni wá sínú àyín fúlùkà ó yá máa lọ sọkọ̀ ojú omi tí ó kó wa àtàwọn tó gba Islam nínú àwọn ìjọ rẹ̀ tí ó kó yín là kúrò níbi ìyà tèmi Ọlọ́run fẹ́ fi ránṣẹ́ nítorí omi mo fẹ́ fi jẹ wọ́n yà nígbà tí ìyà yẹn bá dé ọkọ̀ ojú omi mo fẹ́ kókó yín là ó yá máa lọ ṣe ọkọ̀ ojú omi ní wọ́n ń ṣe ọkọ̀ ojú omi àwọn ẹlẹ́gbàá wa kan nínú wọn ni Zaid ibn Aslam àfàmọ́ Málíkì wà nínú wọn ni mọ́ Málíkì fúnra ẹ̀ náà wà ní òun náà ní ẹgbàá wa kan pé wọ́n ní èyí ọdún tó fi gbin igi ńláńlá igi àràbà tó tóbi tó fi gbin igi tó fẹ́ fi pákó rẹ̀ ṣe ọkọ̀ ojú omi ń pé ọdún gangan lé ní 50 years oríṣiríṣi ọdún làwọn onítàn mọ́ ni wọ́n máa wí kò sẹ́ni tó ṣojú nínú gbogbo wọn Ànábì sallallahu alaihi wasallam ààrí ẹgbà wa látọ̀dọ̀ rẹ̀ tó yanjú pé èyí ọdún báyìí ni ọjẹ́ àmọ́ gbogbo wọn ṣàn dákọ̀ ọdún tọ́pọ̀ ìbẹ́nu wọn tó dákọ̀ 100 years ìbẹ́nu wọn tó dákọ̀ 200 years ń pé wọ́n fi gbin igi lásán nígbà tí igi wá di igi ńláńlá wọ́n wá ń kọ́ ti igi yẹn ó tún wá ń sá akọ́ mọ́ gbẹ wọ́n tún dákọ̀ iye àwọn ọdún tí àwọn igi yẹn náà tún fi gbẹ tó fi ṣe dodo pákó tó fi prepare pákó tí ó fi kan ọkọ̀ ojú omi ìyà Ọlọ́run ò tí ì dé náà mò ń bọ̀ Ọlọ́run ọba ó lè má yá lógún ọdún lẹ́ni tí ó sọ pé tó bá yẹ pé àbòsí mọ́ wà tó bá yẹ pé irọ́ mọ́ wà ní Ọlọ́run ti mú mi láti jọ yá ṣé tẹ́nà kan náà ni máa fi mú yàn ọdún méjì mẹ́ta síra wọn náà ni máa fi mú yàn tí wọn àjọ rẹ̀ lójú pé ajá pọ́ lọ́hùn ń bẹ lẹ́yìn mi nígbà tí ì tí ì rí rìsọ́ọ̀tì aburú tí ì ṣe yìí ìgbà tọ́lọ́hùn ọba dé ibi tí ó ti mú yàn hatta idha akhadhahu lam yuflithu wasalam ní inna Allaha la yumli lidh-dhalim Ọlọ́run ọmọ ilẹ̀ yóò máa dé alábòsí lẹ́kẹ̀ báyìí yóò máa lọ lára hatta idha akhadhahu nígbà tọ́lọ́hùn ọba gbá a mú sí lam yuflithu kò ní jẹ́ ọbọ̀ ojú tiwa ní ọpẹ́ síta bá ń ṣàbòsí tá bá ń ṣe ní tí ọ̀dà kì í pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá Ọlọ́run má bá wa wí Ọlọ́run má fìyà jẹ wá o ó dóbi tó wù tá a bá ti ń ṣe lọ́hùn Ọlọ́run má ṣàforíjìn wá Ọlọ́run má ṣàṣàánú wa. Ànábì Nuhu alayhi salatu wassalam wá ń kan ọkọ̀ ojú omi Ọlọ́run ní wasnail fulka ó yá kan ọkọ̀ ojú omi tó tóbi bí ààyù nìna pẹ̀lú àmójútó àwọ̀ Ọlọ́run ọba àákọ́ bí wọ́n ṣe ń ṣe nítorí kọ́ mọ̀ ẹ́ ṣe tẹ́lẹ̀ kìí ṣe iṣẹ́ rẹ̀ kìí ṣe nàjárù kìí ṣe kápẹ́ńtà Ọlọ́run wa ni àtú ènìyàn rẹ bí wọ́n ṣe máa ń ṣe bí ààyù nìna ó yá máa ṣe pẹ̀lú àmójútó wa wàwáhì náà àti fọ̀rọ̀ ránṣẹ́ wa ìmísí àwọ̀ Ọlọ́run. wala tukhatibni fil ladhina zalamu innahum mughraqun àmọ́ o àṣẹ kan bẹ tí ń pa ọ́ tó sì gbọ́dọ̀ dìmú tí yà bá ti dé tí ìpanirẹ́ bá ti dé tí n bá ti fẹ́ tẹ àwọn ìjọ rẹ tí wọ́n jálábòsí tí wọ́n ń ṣẹbọ tí n bá ti fẹ́ tẹ̀ wọ́n rì tí mo fẹ́ fomi pa wọ́n rẹ́ la tukhatibni fil ladhina zalamu má ló ń ṣìpẹ̀ o gbọ́ dáadáa má ló ń ṣìpẹ̀ o innahum mughraquna nítorí mi ni màá fi pa wọ́n rẹ́ tásìkò bá tó má ṣìpẹ̀ yẹn o má bá mi sọ̀rọ̀ ẹnìkan nu wọn pé lágbájá wa ń kọ́ o àdéhùn ti wà àṣẹ ti wà ní àárín Ọlọ́run àti Ànábì Nuhu alayhi salatu wassalam. àwọn tafsiri kan ní wala tukhatibni fil ladhina zalamu innahum mughraqun túmọ̀ rẹ̀ ní pé la tukhatibni fil ladhina zalamu àwọn ẹlẹ́bọ wọ̀nyí má ṣe pèlé wọn mọ́
má ṣe pèlè wọn mọ́ èyí tó ṣẹ́hun náà àrọ̀ ti rọ̀ mọ́ innahum mughraquna máa padà tẹ̀ wọ́n dì sódò dáadáa lé níbi tó ṣẹ́ déhùn náà wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn èyí tó bá jẹ́ nínú méjèèjì ọlọ́run wa ni wayashna'ul fuluka ó wá bẹ̀rẹ̀ sí ni máa ṣe ọkọ̀ ojú omi náà eríṣiríṣi làwọn tafsiri ọ̀sọ̀ lọ gbá irú pákó wo ló lò irú gbogbo nǹkan làwọn àfáà wa ní Islam wọn wádìí pé irú pákó wo ló lò kí ni lẹ́ǹtì ọkọ̀ ojú omi yẹn kí ni bó ló ṣe gùn tó bó ló ṣe ga tó ní tí ò sojú kálukú ìyẹn tí ń ka náà ti mọ̀ pé àjàǹtí èlé pọ̀ nínú ìtànkà yìí àwọn ọmọ kó síbẹ̀ tọrọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì náà ti mọ̀ kọ́ pọ̀lọpọ̀ wá nínú bíbélì nínú tírà àwọn Júù tí wọ́n ti tọwọ́ bọ̀ lóríṣiríṣi àwọn ìwé yẹn dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ stories tó pọ̀ ńbẹ̀ teaching story làwọn Kírísítẹ́nì máa perú ẹ̀ pé a kàn hún láti fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ àwọn kan ní Ànábì Ìsá ń jọ kan alayhi salatu wassalam ó ṣe kinní kankan wọ́n fẹ́ fi dáàyàn ní ẹ̀kọ́ ni so o kò tọ́ fáwọn mùsùlùmí ká purọ́ mọ́ Ànábì wa bẹ́ẹ̀ so yìí tá a bá ti wá rí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ẹ̀kọ́ tán láwọn fi ń dọ́mọ òun náà a lè fi sínú wáàsí ká fi dáàyàn lẹ́kọ̀ọ́ torí pé a bá ń ṣe wáàsí nígbà míì nǹkan kékeré tá a bá fojú di ní máa jèrè ọkàn ẹlòmíì nǹkan kékeré ní máa jèrè ọkàn ẹlòmíì sọ lọ́fà aláàfin àwọn àfóhùn mímọ́ wọn máa fi sínú tẹ̀fsírì wọ́n fi àwọn làbárí ọmọ Ísírẹ́lì wọ́n fi sínú àwọn tírà wáàsí káàkiri nítorí kó lè mú ọkàn rọ̀ kìí ṣe pé nítorí kéèyàn lè gbàgbọ́ pé bó ṣe rí náà nìyẹn. wọ́n ní ọkọ̀ ojú omi náà tóbi kódà wọ́n ní lẹ́vù tó ní mẹ́ta pé láti lè kó àwọn ẹranko tán jẹ́ ẹranko abìjà sọ́wọ́ sàlẹ̀ àwọn ẹranko tí èsì ẹranko abìjà tó jẹ́ àwọn ẹranko fẹ́lẹ́fẹ́lẹ́ bí àwọn ẹṣin bí àwọn màálù àtàwọn ràkúnmí àtàwọn ewúrẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ ànàám àwọn wà lọ́wọ́ àárín àwọn ẹranko abìjà tán lè pa àyàn àwọn wà nsàlẹ̀ àwọn èèyàn wà ní òkè wọ́n ní tọ́bákọ̀ mẹ́ta ló fi ṣe èyí tó jẹ́ wá lógún ni pé ó ṣe ọkọ̀ ojú omi wa kullama marra alayhi mala'un min qawmihi olúwa ní nígbà tí wọ́n ń ṣe ọkọ̀ ojú omi náà lọ́wọ́ kullama marra alayhi mala'un min qawmihi táwọn kan bá kọjá lára ẹ̀ tán wo kí ni ń dánwò sakhiru minhu wọ́n máa fà Nábì Nuhu ṣe yẹ̀yẹ́ àwọn tafsiri ni wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ pé kí ló fà tán fi ń ṣe yẹ̀yẹ́ àwọn kan ní tójú wọn máa fi ṣe yẹ̀yẹ́ ni pé iṣẹ́ ìjà Nábì Ọlọ́run yóò padà pé rẹ mọ́ ó ti padà wá sọ di iṣẹ́ káfíńkátà iṣẹ́ kápẹ́ńtà nígbà tó ti rò pé ó rówó ń bi ìpurọ́ mọ́ Ọlọ́run lẹ́nu Ọlọ́run ni ó ti rò pé ó rówó ń bẹ̀ tó ń sọ pé Ànábì Ọlọ́run ni ó fọ̀rọ̀ ránṣẹ́ sí ọ ó ti wí láìmọye ọdún láìmọye centuries ó ṣe bá máa dáwó jọ fún ọ ó ṣe bá fi ó jọba ìlú yìí ọ wá rí i pé kò wọ́ọ̀kì ó ti padà wá sọ di iṣẹ́ kápẹ́ńtà ìyẹn náà dá wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn kẹ́ni rárá ìdí tán fi ń ṣe yẹ̀yẹ́ ni pé ọmọ fọ́ni ó ń sọkọ̀ ojú omi láàrin ìgboro ọkọ̀ ojú omi tó tóbi tó báyìí massive one tó tóbi tó báyìí àárín ìgboro ló ń ṣe é sí etí odò wọn ti máa kàn án etí odò wọn ti kàn torí pé tí wàhálà bá délẹ̀ ó lè tètè tarí rẹ̀ sí inú odò àwọn alágbára wọn máa tarí ọkọ̀ ojú omi àwọn alágbára tó bá pọ̀ ni wọ́n tì sínú odò ọkọ̀ ojú omi tó bá tóbi wọ́n wá ń ṣe láàrin ìgboro yìí bò ló ṣe fẹ́ ti dé irú àwọn alágbára wo ló fẹ́ rí tán fẹ́ bọ́ ti dé di odò kò yé wọn pé omi tí ń bọ̀ wá kì í ṣe omi odò nìkan omi tí ó bọ gbogbo òlú dàrú tẹ́sí pé tí gbogbo òlú bá ti dòdò fúnra ọkọ̀ ojú omi ni ó gbéra fún rẹ̀ kò yá wọn bẹ́ẹ̀ àwọn ọmọ pé ìyẹ́ Ọlọ́run là Nábì Nuhu alayhi salatu wassalam ń palẹ̀ mọ́dé wọn á fi ń ṣe yẹ̀yẹ́ kí sẹ́ńpẹ́rẹ́nsì máa ń sọkọ̀ ojú omi nù àwọn kan ní rárá ìyẹn kọ́ ló fà á tán fi ń ṣe yẹ̀yẹ́ reason tán fi ń ṣe yẹ̀yẹ́ ni pé wọ́n rí ọkọ̀ ojú omi rí ṣáájú gbà náà ọkọ̀ ojú omi tí wọ́n kọ́kọ́ rí láyé náà ní ìta Nábì Nuhu alayhi salatu wassalam ń ṣe lọ́wọ́ ńjọ́ náà wọ́n pé kí ni ń dánwò yìí kí ni ń kọ́ sẹ́lẹ̀ ni kí ni ń ṣe yìí gan yẹ̀yẹ́ kí ni ń ṣe yìí gan ni wọ́n fi Nábì Nuhu alayhi salatu wassalam ṣe ó di mẹ́ta àwọn kan ní èyí ò kọ́ ló fà á tán fi ń ṣe yẹ̀yẹ́ tán fi ń ṣe ni pé ṣe bọ́ ọlọ́ba alágbára lọ́ba tó ń sìn ọlọ́ba tágbára rẹ̀ ká gbogbo nǹkan ni ó wá níyà ń bọ̀ wá tí ó jẹ wá látọ̀dọ̀ ọba yìí ṣé tíyà ní bá wá dé sọ́lọ́wọ́n bá ní ọ̀ká pa kókó ọyọ wa àtàwọn tẹ́ẹ̀jọ́ ń ṣẹ̀sìn rẹ̀ yìí kókó yín yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì nídìí ọkọ̀ ojú omi ni kílé tó ẹ́ pọ́kọ̀ ojú omi lẹ fẹ́ fi rescue láì fún yín wọ́n ní tọ́fà àtàn fi ń ṣe yẹ̀yẹ́ nu àwọn kan ní reason tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ yẹn lẹ́ẹ̀karùn òun ní pé wọ́n ní pé látijọ́ ìtò ti ń pé ìyà ń bọ̀ ìyàwó òde ọmọ ẹ̀ century tó ti ń wí iṣá yẹ̀yẹ́ pé ìyà òde bọ̀rọ̀ ni wọ́n fa Nábì Nuhu alayhi salatu wassalam ṣe. Qala Nábì Nuhu àwọn fún wa lésì pé in taskharu minna tẹ́ bá ń fa wa ṣe yẹ̀yẹ́ lẹ́ni lérí ọkọ̀ ojú omi tá à ń ṣe yìí pé
mọ̀ ń tẹ́ ń ṣe à ń palẹ̀ mọ́ ni à ń pọn mi dò ń gbẹ́ ni fa inna naskharu minkum kama taskharun àwa náà ń bọ̀ wá fi ń ṣe yẹ̀yẹ́ tó bá ṣe díẹ̀ irú yẹ̀yẹ́ tẹ́ fi wá ṣe yìí àwa náà padà fi ń ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ kìí ṣe pé yẹ̀yẹ́ ká fi ní rẹ́rìn nígbà tí yà bá ń jẹ ni ńlá Nábì Nuh alayhi salatu wassalam sọ ń bí nínú èdè Lárúbáwá mushakala àwọn ọmọ pẹ̀lú ẹ̀ bíkọ́lọ̀ ní wà mọ́kàrú wọ́n ń dètè wà mọ́kàrà Allahu èmi ọlọ́run náà ń dètè ìtukùtù ní ká pé ọlọ́run ọba ń dètè ntọ́rọ́ ọlọ́run ọba èso ọba elétè wà mọ́kàrú àwọn ń dètè wà mọ́kàrà Allahu ọlọ́run náà ń palẹ̀ mọ́ dè wọ́n àmọ́ nínú èdè Lárúbáwá ń pẹ̀lú ẹ̀ mushakala nù bàlágà irú ń tẹ́ ṣe yẹn mo fẹ́ lo language tí ó ṣe déédéé ẹ̀ ń taskharu minna tẹ́ bá ń fà wá ṣe yẹ̀yẹ́ ń pé ọkọ̀ ojú omi lókùtà mójútó fa inna naskharu minkum ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́yìn yọ débi táwa náà padà wá wà ń pòsíṣàn káfẹ́ yìí náà ṣe yẹ̀yẹ́ kama taskharuna bẹ́ẹ̀ ṣe ń fi wá ṣe yẹ̀yẹ́ lẹ́ni Ànábì Nuh alayhi salatu wassalam fi wá mójútó ọkọ̀ ojú omi tọ́lọ̀ ní ọkàn Ànábì Nuh tún sọ fún wọn pé fasawfa ta'lamuna man ya'tihi adhabun yukhzihi ẹ padà wá mọ̀ kò ní pẹ́ kò ní jìnnà yọ padà yé yín man ya'tihi adhabun yukhzihi talẹ́ni tí ó jì Ọlọ́run ìyà tìjú ìyà dójútì talẹ́ni tí ìyà náà tọ́ sí nínú àwa àti wa yahillu alayhi adhabun mukim talẹ́ni tọ́lọ́run palẹ̀ mọ́ láti jẹ níyà ìyà tẹ́nìkan ò ní lè ṣì pé ń tọ̀hún Ànábì Nuh alayhi salatu wassalam ń jẹ́ níṣẹ́ bẹ́ẹ̀ fún àwọn èèyàn ń pé ìpalẹ̀mọ́ dèyẹ Ọlọ́run ẹ máa retí Ọlọ́run sì padà dára tọ́pọ̀ lérí àwọn ìjọ Ànábì Nuh alayhi salatu wassalam ẹja dúró báyìí níbi tí Ọlọ́run ní kárí bá dé yìí kí Ọlọ́run mọ́ṣáájú ṣe wá láǹfààní ẹ̀kọ́ tá a kọ́ lè ní òun ni pé Ànábì Nuh alayhi salatu wassalam kò ṣàdédé ṣépèlé àwọn ìjọ rẹ̀ nígbà tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kó wá ní mo ṣépèlé wọn torí wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ náà ni rárá ó ní tó bí àìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó padà rárí dájú pé bí wọ́n ṣe wà yìí náà ni wọ́n remain wọn ò lè láéláé yí padà a lè láéláé rọ́kàn ẹlòmíì jẹkún àwọn tá a ti jẹ yìí ẹlẹ́ẹ̀kejì wá ní pé yòdìlú ìbàdákà tọ́lọ́wọ́n ọba kó àwọn eléyìí ńlẹ̀ wọ́n tún ba tàwọn ẹlòmíì jẹ́ wọ́n kó bá àwọn ẹlòmíì nú àwọn tán nìkan ṣe wala yalidu illa fajiran kafara adẹ̀ tí ráàdì dájú pé dodo generation tí bá ń dé náà wọ́n tún máa ya aláìmoore ni kódà ara wọn onítàn tí wọ́n sọ fún wa pé ọlọ́kọ́lọ́ tó fomi ìyà ránṣẹ́ sí wọn ó kọ́kọ́ sọ gbogbo àwọn obìnrin wọn dàgàn tí gbogbo wọn rọmọ bí wọn nítorí káwọn ọmọ generation míì mọ̀ dé tí expectation wọn wá wà pé bóyá àwọn eléyìí lè padà sí lọ́hùn ọmọ lérí ó fix generation wọn yẹn pé ẹ ní reproduce mọ́ torí nípa àwọn gangan lọ́lọ́run fẹ́ bá jà abẹ́lọ́wọ̀n ọba kó má bá wa jà ó abẹ́lọ́wọ̀n ọba kó má bá wa wí gbogbo àṣìṣe wa nínú ayé wa nínú ẹ̀sìn wa àṣìṣọ wa nínú ayé wa nínú ẹ̀sìn wa Ọlọ́run má ṣe àforí rẹ̀ jìn wá Ọlọ́run má ṣe àforí rẹ̀ jìn wá ẹ̀kọ́ mi ìta àtúkọ́ ń bẹ̀ ni pé mò ń bọ̀wọ̀ Ọlọ́run ó lè má yá o ó lè múni lógìgì ó lè múni ní ìgbà tí ọba wọ̀n ó lè lọ́ni lára tó bá lọ́ni lára ó fẹ́ ṣàánú ẹni ní o pé kí n ò lè tètè ronú bóyá o tún lè yí padà bóyá o lè yí padà ó fún ọ ní enough time láti lè change ẹni tọ́lọ́wọ̀n ọba mú lógìgì àá tún sọ pé Ọlọ́run fẹ́ràn ẹ̀ nígbà mi ó lè jẹ́ istidraj kọ́lọ́wọ̀n ọmọ dẹ́ Ọlọ́run sì lè mẹ́lòmí lógìgì àṣà kan bẹ burúkú tá a máa dá nílẹ̀ Yorùbá táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń dá ní ìrò pàṣà náà tí ì pẹ́ wọ́n ní Ọlọ́run jọ́hun ní mọ̀ ń pẹ́ kó tó mú yàn Ọlọ́run sí wàràǹsàṣà ní mú yàn àṣà burúkú ni o ẹ má bá wọn wí mọ́ o torí pé kò sọ́lọ́run jọ́hun kò sọ́lọ́run sí Ọlọ́run kì í yí padà àwọn attribute rẹ̀ kì í yí padà gbogbo attribute Ọlọ́run pátápátá àzàlíyà ti ń bẹ tipẹ́ láti gbà tọ́lọ́run ti ń bẹ tí ò ní bẹ̀rẹ̀ ni àwọn sọ pé Ọlọ́run jọ̀hún àtọ́lọ́run sìn pé Ọlọ́run ẹ̀ change policy pé tẹ́lẹ̀ ni mo máa ń ní sùúrù àwọn èèyàn ti wá tán mi ní sùúrù nísìnyí mi náà ní sùúrù mọ́ aláìmọ̀kan ẹ̀dá ni mo ronú bẹ́ẹ̀ nítorí kọ́ mọ̀ lánàá tí ń ṣe sùúrù ó padà wá mọ̀ lẹ́ni pé kò yẹ kó wọn máa ṣe sùúrù àti fàìmọ̀kan ròyìn Ọlọ́run báwọn so Ọlọ́run tàná náà ni tèní bí ṣe ń ṣe lánàá náà ní í ṣe lénìí ó lè pẹ́ kó tó múni lánàá ó lè tètè múni yìí tó bá wọn ni iná sì ní í ṣe lénìí náà àìmọye èèyàn ní ṣàbùsí Ọlọ́run tí ì mú wọn dì sí náà lérí ilẹ̀ ayé náà Ọlọ́run tẹ́ ló ti yí padà ń pé tètè mú yàn ń sìn àwọn èèyàn ń ṣe àbòsí tọ́lọ́run tí ì mú wọn. sọ ayé lómi sì ń ṣe tiẹ̀ lẹ́ẹ̀kan náà ìṣẹ́jú tó bá ṣe òun náà lọ́lọ́run ti mú níbi tí ó ti ṣe Ànábì Nuh alayhi salatu wassalam lẹ́yìn tọ́lọ́run sọ fún pé mo ti dé tán mo ti rẹ́dí àti fìyà jẹ àwọn èèyàn rẹ mo rẹ́dí yẹn náà yábọ̀rọ̀ o kódà tànábì Musa alayhi salatu wassalam àti Haruna tá a kà lẹ́ẹ̀kan
nígbà tán ṣe pèlè Fíráúnà náà Ọlọ́run ní qad ujibat da'watukuma fastaqima mo ti gbọ́ ń tẹ́ wí mo ti gbàdúrà náà àmọ́ fastaqima ẹ lọ dúró déédéé wọ́n ní lẹ́yìn tọ́lọ̀ lóhun ti gbọ́ gbogbo ìpè tá ànábì Musa àti Haruna ṣẹlẹ̀ Fíráúnà kò tún yá bọ̀rọ̀ o àwọn kan ló tó bí 40 years kọ́lọ́n tó dáhùn wọ́n ló tó bí 40 years kọ́lọ́n tó dáhùn àdúrà táwọn ànábì Ọlọ́run méjì odindi ànábì Ọlọ́run méjì ṣàdúrà kò sì rí dáhùn lẹ́ẹ̀kan náà Ọlọ́run ní mo ti gbọ́ ó ní mo ti dáhùn mo ti ready readiness yẹn ò dẹ̀ tún sì yá títí 40 years gbogbo ẹni tí bá ń bẹ lọ́hùn nù wa náà ká máa fi sùúrù sí ìgbà tó bá ṣe déédéé nǹkan lọ́lọ́run máa ń ṣe Ọlọ́run kì í ṣe nǹkan wàdùwàdù táwa bá ń fẹ́ wàdùwàdù kò túmọ̀ kọ́ Ọlọ́run ó ṣe wàdùwàdù ìgbà tọ́lọ́run bá ní yóò ṣe déédéé ìgbà tí ó bá lóore fún wa láyé àtàlùkìyámà lọ́lọ́run ó gbé gbígbàdúrà rẹ̀ dé Ọlọ́run má ṣá gbàdúrà wa Ọlọ́run má ṣá gbàdúrà èyí tá à ń ṣe nínú àdúrà síta Ọlọ́run gbà á èyí tá à ń ṣe sínú tẹ́nìkan ọmọ Ọlọ́run gbà á gbogbo oore tá à ń béèrè Ọlọ́run fi lé wa lọ́wọ́ forí ayé lé wa lọ́wọ́ fi tàlùkìyámà lé wa lọ́wọ́ jẹ́ aláṣepẹ́ nínú Islam jẹ́ aláṣepẹ́ nínú imani ọlá la ilaha illallah ọlá Muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.